bó ṣe ń lọ ní ìlú Abẹ́òkúta lọ́wọ́lọ́wọ́ báyìí ni àníkàmú wá fún yín torí pé ọ̀rọ̀ yìí a ti ń pè lówe òun la ronú. Ṣé òfin ò mú àwọn Fúlàní darandaran? Ọ̀tọ̀ ni Fúlàní báńdíìtì, ọ̀tọ̀ ni ti darandaran. A dẹ̀ ń sọ ṣé ẹnu àwọn gómìnà wa kò ká àwọn èèyàn wọ̀nyí? Ṣé wọ́n ń fẹ̀mí àwọn aráàlú ṣòfò láti ọwọ́ àwọn Fúlàní ni? Ìtò ń ṣẹlẹ̀ rèé, màálù ni wọ́n tó dà sí ojú títì bíbá nílùú Abẹ́òkúta. Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń pariwo pé kọ́n mọ̀ máa da màálù káàkiri ojú títì. Yàtọ̀ fófin gan, ṣé ibi tìlú ìlàjú dé tí kì í bá ṣe wípé àwọn ìjọba wa wọ́n ń ṣe ẹlẹ́yà? Torí pé tí kì í bá ṣe ẹlẹ́yà ni ó yẹ kí òfin má da màálù kiri kó ti ranlẹ̀ níbi tí ìlú ìlàjú dé ní gbogbo àgbáyé. Ìlú wo lẹ ti ń rí ìgbẹ́ màálù káàkiri ojú títì? Àtúwáwí tán nílùú Abẹ́òkúta. Gómìnà ìpínlẹ̀ Ògùn, ó yẹ kẹ́ ẹ wá nǹkan kan ṣe o. Kò ní mọ lórí ọ̀rọ̀ màálù tí wọ́n dà wọ ìlú Abẹ́òkúta tí gbogbo àwọn èèyàn ń rí i lọ́wọ́ o. Kò ní mọ lórí ẹ̀, yóò tún padà di wàhálà torí ibi tí wọ́n ń dà lọ ẹ̀ mọ̀ inú oko olóko kan náà ni wọ́n sì tún padà dà sí. Àwa ń rọ ìjọba ìpínlẹ̀ Ògùn àti gbogbo àwọn gómìnà tó wà ní ilẹ̀ Yorùbá pátápátá, eléyìí kì í ṣe pé wọ́n ń dẹ́yẹ sí ẹnìkan o. Ẹ̀yin fúnra yín tí kì í bá ṣe ìkà, ẹ mọ̀ wípé àwọn màálù yìí inú ọ̀dọ̀ ẹnìkan ni wọ́n dà lọ, inú oko ẹnìkan ni wọ́n ó ti lọ fún níbànújẹ́. Ṣé kí aráàlú máa ní ìbànújẹ́ nítorí pé àwọn kan ń ṣe òwò? Bá a bá wí tán ẹnìkan fún wọn nílẹ̀ kan fi dáko, ṣáwọn tí wọn ò tí ì fa ẹ̀kan fún wọn nílẹ̀ kan fi ṣe oko fún màálù wọn, ṣáwọn tí wọn ò tí ì fún nílẹ̀ tí wọ́n ti ń gbalẹ̀ onílẹ̀ tí wọ́n ti ń wọlé pa àwọn ọmọ onílùú lẹ́ máa ní kan fún nílẹ̀? Ṣágbára yín ọ̀ká ìṣèjọba ìlú yìí ni? Ẹ jẹ́ káyé ó mọ̀, ẹ jẹ́ káyé ó gbọ́. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta lọ́wọ́lọ́wọ́ báyìí. Live at Toshi ọlọ ó lọ fún àṣẹ ẹ̀rù màálù tó yẹ pọ̀ àwọn lè dá tráfíkì lẹ́ẹ̀rí o. Ẹ̀yin kẹ̀ abẹ́ẹ̀rí tráfíkì ní Toshi ni this is happen live ní Toshi roundabout, no movement ọlọ́sẹ̀ no movement dem don bọ́ una abẹ́bẹ̀ o. Ẹ̀yin kẹ̀ ẹ̀ ní dúró wò màálù rẹpẹtẹ. Ẹ gbà mí bí oríwé eléyìí o. Live ọ̀nà live ó ṣe lọ́wọ́lọ́wọ́. This is happening live. Mọ́tò lè lọ o. Ẹ ṣáà rí Abẹ́òkúta la wà o. Abẹ́òkúta Ògùn State, Ìtọ́ṣì live. Ọlọ́. Ọmọ fọ́ọ̀nì ó fọ́ọ̀nì máa kọ̀wọ̀ kò fọ́ọ̀nì o. Wọ́n ti gbàjọba mọ́ wa lọ́wọ́ báyìí. Gbogbo ẹ̀yin olórí wa, à ń rọ̀ yín, à ń bẹ̀ yín, ẹ̀yin ìjọba, ẹ̀yin gómìnà yìí, ẹ mọ nǹkan tó yẹ ká ẹ ṣe. Ẹ mọ nǹkan tó tún lè jẹ́ àtẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ màálù yìí. Ẹ mọ̀ wípé àwọn kan ló ń fowó iyebíye dáko. Gbogbo ilẹ̀ tó yẹ kí wọ́n fi dáko ní wọ́n ti fi kọ́lé tán. Ìwọ̀nba àwọn tó tún ń dáko ní ìsìn, àwọn lẹ́mọ ní wàhálà mọ̀ tó ń dé bá látọ̀dọ̀ àwọn Fúlàní. Ẹ̀yin ọmọ Yorùbá náà tẹ́ ń sin màálù, tẹ́ ń kó fún àwọn Fúlàní yìí láti máa ṣe ọṣẹ́ fún àwọn ọmọ ìyá yín. Alálẹ̀ ọba tí ń jẹ́ kẹ́yìn náà mọ̀ ni. Mọ̀ ní rí bá ti ṣe mọ̀ ní rọ́nà gbégbá. Gbogbo ẹ̀yin baálẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní màálù pátápátá, tẹ́ ẹ ń kó mọ́ fún àwọn Fúlàní, tẹ́ ẹ ń ba yé àwọn èèyàn jẹ́. Ṣé ẹ mọ̀ wípé ohun aburú yóò padà ṣẹlẹ̀ sẹ́yìn náà ìkànnì àfi tẹ́ ẹ bá mọ̀ ń pa ìlú kù o? Torí pé kò sí Fúlàní darandaran kan tó ṣe wàhálà tàbí ṣe èèyàn léṣe tí wọ́n padà rí mú tó fi gbé. Ẹ̀yin náà lẹ wà ń di ẹ o, ẹ̀yin ọmọ Yorùbá ni o. Ẹ̀yin ọmọ Yorùbá aláyé bàjẹ́ yìí náà lẹ wà ń di ẹ o. Ṣe rí nǹkan báyìí o. Ṣe rí nǹkan báyìí o. Ta ni wọ́n wàá fi màálù jẹ owó iyebíye tó fi dá oko sílẹ̀ ńbẹ̀ tínú rẹ̀ ó dùn? Bí màálù kan bá tún kú, bólóko bá fi oko, wọ́n á tún lọ pa wọ́n mábúlé ibẹ̀. Ṣé lè yóò mọ̀ pọ̀ jù? Ẹ̀ẹ́dẹ̀rí bí nǹkan kan. Ẹ padà gbà torí pé àwọn èèyàn ó padà mọ̀ ẹ̀yin tẹ́ ẹ ní àwọn màálù yìí. Oró tán Fúlàní bá dá wọn,
àwọn ò sọ pé wọ́n padà dá yín ṣùgbọ́n ṣeé ṣe kó lọ rí bẹ́ẹ̀ torí ìjọ kan ni wọ́n ń kọ́ mọ́fòkò mi dáná bẹ́ẹ̀ bá dẹ̀ lé ewúrẹ́ tó bá sókàn gírí ó máa pajúdà sí ìyẹn ẹ má jẹ́ wàhálà ó ṣẹlẹ̀ à ń bẹ̀ yín ni kélé mọ́ bá a ṣẹlẹ̀ la fi ń bẹ̀ yín ẹ̀yin tẹ́ ń sin màálù tẹ́jọ́ ọmọ Yorùbá ẹ̀yin lẹ́ ń kó màálù fáwọn Fúlàní yìí